ọ̀rọ̀ kù tó pọ̀ ṣó o rí pé olórí ọmọ àlè ni ẹ́ wàláhì tàláhì símọ́bí láìláṣíláwà ó kì í ṣọmọ ọkọ Ògbómọ̀ṣọ́ olórí ọmọ àlè ni ẹ́. ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní ibi gbogbo tí ẹ ti ń wò wá abẹ́ ẹ̀yin èèyàn wa láti máa tẹ̀lé wa torí pé nǹkan tó mú wa wá sí orí ètò ní wákàtí ọ̀wọ̀ yìí kò gba nǹkan tí a lè máa ṣe introduction tó lọ pẹ́pẹ́ kò gbà á òun náà ló jẹ́ pé kákọ̀ọ́ra ṣe ní oníbélé ń jà ní. mo wo orí ẹ̀rọ àgbékámi lénìí mo wá rí fọ́nrán kan tí ẹnìkan ṣe sí orí ayélujára ó ń pe ẹni yẹn ní ọ̀rọ̀ kù tó pọ̀ ṣùgbọ́n tí àwa mọ̀ pé irọ́ kù tó pọ̀ òun ni ó ń jẹ́ nípa kátàkátà àti rédèrèdè ọ̀rọ̀ tó ń sọ láti bí ọdún bíi mélòó kan sẹ́yìn nípa bàbá wa ọ̀gá wa èèyàn wa Sheikh Dr. Toliya Yunusa Ayilara II the Grand Chief Imam of Ògbómọ̀ṣọ́ land. àwọn ọ̀rọ̀ tó ń sọ látijọ́ ọjọ́ yìí tábánikà lọ wò àárí pé ọ̀rọ̀ ẹ̀wọ̀n òun ni ọ̀rọ̀ kù tó pọ̀ tó ń sọ gbogbo oko tó ń ro látijọ́ ọjọ́ yìí ó kú ẹ̀wọ̀n òun ló ń ro gbogbo omi tó ń mu látijọ́ ọjọ́ yìí omi ẹ̀wọ̀n òun ló ń mu látara àwọn ọ̀rọ̀ tó ń sọ jáde. mo wá rí apology video tó ṣe nígbà tí wọ́n wá kọ́ àwọn ọmọ ní Ògbómọ̀ṣọ́ tó ń sọ kátàkátà bandit ní ìmáàmù Ògbómọ̀ṣọ́ mo fọwọ́ lẹ́rán báyìí mo ní kò tí ì tó àsìkò tèmi máa jáde láti lè wá sọ̀rọ̀ torí pé làákàyè ó ju làákàyè lọ ẹni tá a fi rán ó yàtọ̀ sí ẹni tá a kọ̀ múlé lọ́wọ́ báyìí tàbí ẹni tó lọ kọ̀ rárá o ó ń sọ rádaràda bandit ní ìmáàmù Ògbómọ̀ṣọ́ ó yẹ kó lọ gbé ìmáàmù Ògbómọ̀ṣọ́ ní òun ló rán wọn wá òun ló ti sàsọtẹ́lẹ̀ ìpè kìnnìkan Ògbómọ̀ṣọ́ wà ní gunpowder kìnnìkan ó wá ń yà mí lẹ́nu lọ́sàn-án yìí nígbà tí mo rí i tó jókòó ní kọ̀rọ̀ yàrá ẹ̀ kan tó tan Android phone síwájú láìsí náà tí gbogbo ẹ̀ ṣe bálabàla bíi bẹ́ẹ̀lì ti ẹ̀rọ tó ń sọ tábàtàbà lẹ́nu gbogbo ọ̀rọ̀ tó ń sọ ọ̀rọ̀ tó rùn ọ̀rọ̀ tó lè kó bá ìgbésí ayé ẹ̀ tá a ti wádìí kókókó mú pé ó ti ẹ̀dá bẹ́ẹ̀ ọ̀rọ̀ kù tó pọ̀ àbí irọ́ kù tó pọ̀ ni ó ń pera ẹ̀ ó ti kó ṣáálá síra ẹ̀ ní ẹsẹ̀ ó wá bẹ̀rẹ̀ sí ní tọrọ àforíjì kọjọ kọ́dáríjì òun torí pé òun bú bàbá ìmáàmù gbà kan ẹ̀ka àbísọ́ra ló jẹ́ kóun bú bàbá ìmáàmù tó rí pé làákàyè orí ẹ̀ kò pé ṣe bá sọ pé téèyàn bá dàgbà ó yẹ kó ní ọgbọ́n ó yẹ kó ní ọpọlọ lórí kí ló dé tí wọ́n wá dàgbà tí ò ní ọgbọ́n kí ló dé tó dàgbà tí ò ní ọpọlọ kí ló dé tó dàgbà tí ò ní làákàyè ó ní pé Kàbísọ́lá bù yá ẹ ó bú bàbá ẹ ó yẹ wá wo gbogbo nǹkan tí Kàbísọ́lá tó gbé jáde tó fi hàn sórí ayélujára ọ̀nà wo ni Kàbísọ́lá fi bù yá ẹ ọ̀nà wo ni Kàbísọ́lá fi bú bàbá ẹ ta ló kọ́kọ́ bù yá ẹnìkan ta ló kọ́kọ́ sọ̀rọ̀ sí bàbá ẹnìkan ó wá nítorí ẹ̀ ló ṣe ń bù yá mam ló ṣe ń bú bàbá mam ó tún wá ń sọ̀rọ̀ yẹn nígbà yẹn lọ́hùn ó tún wá ń tọrọ dàgí ẹ̀ṣẹ̀ ọ̀rọ̀ kù tó pọ̀ tó o rí pé olórí ọmọ àlè ni ẹ́ wàláhì tàláhì símọ́bí láìláṣíláwà ó kì í ṣọmọ ọkọ Ògbómọ̀ṣọ́ olórí ọmọ àlè ni ẹ́ tó bá sọ wípé nọ́mbà 1 ọmọ àlè nílẹ̀ Ògbómọ̀ṣọ́ lẹ́yìn Ṣùbẹ́rù lọ́ba níkà àgbàlagbà tó dàgbà tí ò dánú àgbàlagbà tó dàgbà tí ò ní làákàyè àgbàlagbà tó dàgbà tí ò ní ròrí àgbàlagbà tó dàgbà tí ò ní rònú àgbà tí ò sí níbi kí nǹkan da àfi kí kọ́ṣà máa bàjẹ́ ṣé gbogbo eléyìí wá ní pé ẹ fẹ́ máa fi ba nǹkan jẹ́ ni wọ́n tẹ̀ sọ wípé gbogbo eléyìí ò rí bẹ́ẹ̀ kí ló dé tẹ̀yìn wá yẹ̀yàkuyà lẹ́yìn Ṣùbẹ́rù lọ́ba níkà tí ò ní làákàyè ní gbogbo Ògbómọ̀ṣọ́ yẹn ìwọ ló kọ́ ọ̀rọ̀ kù tó pọ̀ torí pé òun sọ̀rọ̀ gbọ́ gbogbo nǹkan tó ń sọ lẹ́nu orí pé làákàyè kò sí mbẹ̀ ìwọ fúnra rẹ̀ ń sọ̀rọ̀ ó máa fọwọ́ ju mú báyìí kó máa jù sọ́tù kó máa jù sósì kó máa gbé pé ọ̀rọ̀ tó ń sọ yẹn ó
oníkàbísọ́lá bú abẹ́wúbú yẹ òwá bẹ̀rẹ̀ sí ní bú bàbá ìmáàmù òun bú ìyá ìmáàmù ó yá lórí gbogbo ọ̀rọ̀ tó wá sọ́ọ̀lẹ̀ yẹn tábà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fà á kábà fẹ́ bẹ́ẹ̀ tọwọ́ bọ̀ lójú àsọ fún ẹ yìí pé gbogbo àwọn tó ń ràn yín níṣẹ́ tẹ́ fi ń ba ìmáàmù àgbà ilẹ̀ Ògbómọ̀ṣọ́ tẹ́ fi ń bà wọ́n lórúkọ jẹ́ tábà ní kẹwàá mú jáde báyìí ńkọ́ tó rí pé ó ti fi wọ̀n yí pé àwọn kan ló ń ràn yín iṣẹ́ pé kẹ́ ló máa ba orúkọ ìmáàmù àgbà ilẹ̀ Ògbómọ̀ṣọ́ jẹ́ a start nígbà tí ẹni tó wà ní galagala àhámọ́ yẹn tó gbé kíní jáde tó lọ́ mú àlè ní ìmáàmù Ògbómọ̀ṣọ́ kíní kan along the line ẹ̀gbọ́n ìmáàmù Ògbómọ̀ṣọ́ jáde ó sọ wípé òun fi ń dàpárá fẹ̀yẹ̀ kọ́ ni o nílẹ̀ Yorùbá tábà ní àpẹẹrẹ alọ́mù àlè kò ní ìtumọ̀ kọ̀ọ̀kan torí pé ẹni tó ń bú lọ́mù àlè mọ̀ pé òun ò kì í sọ́mù àlè ẹni tó dẹ̀ bú yànkẹ́ nìyí ó mọ̀ yìí pé ẹni tó ń bú kì í sọ́mù àlè wéré tọ̀hún wá gbọ́ ó bẹ̀rẹ̀ sí ní gbé kákàkiri pé ọmọ àlè nígbàmù Ògbómọ̀ṣọ́ òun lẹ́yìn wá pín ká gbogbo làákàyè orí yín tẹ́yìn ò sọ làákàyè orí yín kalẹ̀ pé ìjẹ́ sọ̀rọ̀ ìlérí báyìí àbí kò rí bẹ́ẹ̀ ẹ wá bẹ̀rẹ̀ sí ní bá ìmáàmù àgbà ilẹ̀ Ògbómọ̀ṣọ́ ẹ bẹ̀rẹ̀ sí ní bá wọn lórúkọ jẹ́ apology tó wá ṣe yẹn tí ó wá nítumọ̀ defamation of character ọ̀rọ̀ kò tó pọ̀ ó máa wọṣọ ẹ̀wọ̀n o ọ̀rọ̀ kò tó pọ̀ kò sí nǹkan tó lè fi wẹ̀ mọ́ pé kó o má wọṣọ ẹ̀wọ̀n torí pé o ti jẹ́wọ́ rí pé o mọ̀ ba orúkọ ìmáàmù àgbà ilẹ̀ Ògbómọ̀ṣọ́ jẹ́ ni à ń sọ fún yín pé nǹkan tẹ́ ẹ gbé síwájú yìí tẹ́ bá ti lọ ra Samsung O6 kọ́ àbí kí bóyá O5 kẹ́ni kí ló ń pè tẹ́ bá ti lọ rà ẹ wá lọ máa mú gímọ́ngò kan ẹ lọ máa gégi alámúka ọ̀là ẹ máa fi rọ́bà túùbù táyà ẹ máa fi so fóònù ẹ ní ẹ̀ ń ṣe láìfù ẹ̀ ń rìkọ́ọ̀dù ẹ wá máa sọ tábàtàbà lẹ́nu ẹ máa sọ rédèrèdè lẹ́nu ẹ ní máa ròyìn pé nǹkan tí mo fẹ́ sọ yìí ṣó lẹ́sẹ̀ ńlẹ̀ ìjẹ́ tí wọ́n bá mú mi tó bá ní kí n mú ẹ̀rí ẹ̀ wá ṣé mo lè mú ẹ̀rí ẹ̀ wá ọ̀rọ̀ kò tó pọ̀ o ti kóra ẹ̀ sí lálá o ti kóra ẹ̀ sí ṣàgà torí apology video tó ṣe yẹn kò ṣètẹ́wọ́gbà o kò tẹ̀ síbi tó ẹ̀fún ẹ̀ lè fò lọ kágbára ìgbàlẹ̀ òní ká o ò lè sá lọ kú òǹbí kankan o ò lè kú ẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ yẹn dọ́dọ̀ ọ̀rọ̀ kù tó pọ̀ o gbọ́dọ̀ wọṣọ aṣọ tó o fẹ́ wọ̀ wọn ò ní kó o mọ wú ọṣẹ wa tó bá dọ̀tí ìjọba ti ránṣẹ́ lẹ̀ síbẹ̀ wọn ò sọ wípé kó o má ṣọ owó aṣọ wà wọn ò ní kó o mọ̀wé télọ̀ wà o máa wọṣọ tíjọba ti rán lẹ̀ ọ̀rọ̀ kù tó pọ̀ o máa wọṣọ tíjọba tó ti rán lẹ̀ o lọ́fẹ̀ẹ́ ló fò mọ́tò ọ̀fẹ́ ló máa gbé ẹ dé kóòtù mọ́tò ọ̀fẹ́ ló máa gbé ẹ dé ọgbà ẹ̀wọ̀n torí pé ìbanilórúkọ jẹ́ ẹ̀wọ̀n ọdún tó ti wà lẹ́nu ẹ̀ ọ̀rọ̀ kù tó pọ̀ ìwọ àtọwọn tó tẹ́ ẹ jọ bẹ̀rẹ̀ ẹni mélòó ló wà lórí ẹ̀mọ́ báyìí torí pé wọ́n rí òtítọ́ bíbélì ní ẹ̀yin yóò mọ òtítọ́ yóò sì sọ yín di òmìnira kí ló dé tẹ́yìn mọ òtítọ́ ṣùgbọ́n nígbà tí àwọn àgbàyà kọ́ àwọn àgbà òfò kọ́ àwọn àgbà tí wọn ò fẹ́ kí nǹkan tó kódà àwọn àgbà tí wọn ò ní làákàyè àwọn àgbà tí wọn ò ní rònú tó wá gbéṣẹ́ òfò fún yín ẹ̀yin ò ní làákàyè débi wípé ọmọ ọlọ́mọ ni wọ́n rán níṣẹ́ dé tòrutòru wọ́n wá rán yín iṣẹ́ báyìí láti gbà tó ti wá wọ wàhálà yẹn àwọn àgbà òfò tí wọ́n gbéṣẹ́ fún yín tó ní ká ẹ máa ba ìmáàmù àgbà lórúkọ jẹ́ ìyẹn Sheikh Dr. Toliya Yunusa Ayilara II tó ní ká ẹ máa bà wọ́n lórúkọ jẹ́ ẹni mélòó ló wá jáde sí ẹ báyìí o ìgẹ́tọ̀rọ̀ bá di gbàgbós ṣó o lè mẹ́rin ẹ̀wà yìí pé àwọn ọlọ́rọ̀ yìí pé kẹ́ ẹ máa ba ìmáàmù àgbà lórúkọ jẹ́ gbogbo nǹkan tó jókòó tó ṣe yẹn kò lẹ́sẹ̀ ńlẹ̀ o ọ̀rọ̀ kù tó pọ̀ irọ́ kù tó pọ̀ kò ní ẹsẹ̀ ńlẹ̀ ibi tó ṣùgbẹ́rù lọ́ba níkà tó wà ó máa wà ní àhámọ́ tó máa jẹ̀ka báyìí tó máa ké tó nìrẹ́ni tó máa bẹ̀ tó máa dorí kodò tó nìrẹ́ni tó máa fọwọ́ sí ẹ méjìká torí pé ẹ ti bà nǹkan jẹ́ l'Ògbómọ̀ṣọ́ jìnnà ẹ ti forí ọba àtòrí ìjòyè
ẹ ti fi gbára wọn, ẹ ti dàárín odidi lérú. Ìjẹ́sẹ̀ yìí lè ṣe tọ̀dọ̀ yín bẹ́ẹ̀ ṣe ba ìdílé ayé lára jẹ́ pọ̀ lọ́rọ̀ kàtàkàtà yìí. Ṣé ẹ lè ṣèdílé tí yín bẹ́ẹ̀? Ṣé ẹ lè jẹ́ kó wọ́n bàdílé tí yín jẹ́? Ṣé ẹ lè jẹ́ kó so òkò pẹ̀ntúká sínú ìdílé yín? Tó bá jẹ́ pé ìmáàmù àgbà ilẹ̀ Ògbómọ̀ṣọ́ wọn wà very intelligent, tí tó bá jẹ́ pé ìmáàmù àgbà ilẹ̀ Ògbómọ̀ṣọ́ Ọlọ́run ò ràn wọ́n, tó bá jẹ́ pé ìmáàmù àgbà ilẹ̀ Ògbómọ̀ṣọ́ wọn ò sí lórí òtítọ́, ṣé ẹ ti níbi wọn wó? Ẹ wá fẹ́ jẹ́ kó máa sọ wípé ọmọ ológun àná Ọlọ́run ò fún yín ṣe, ojú títì bá yín o. Ṣùgbẹ́rù Lọ́báníkà òun ló wà níbi tó wà yẹn, ó máa wọṣọ. Ìwọ náà ọ̀rọ̀ kù tó pọ̀, ó máa wọṣọ lágbára tipátipá, lágbára tipatiwọn. Ìmáàmù àgbà ilẹ̀ Ògbómọ̀ṣọ́ kò ní bàjẹ́ fún yín. Àmọ̀tẹ́kùn Oòduà kò ní bàjẹ́ fún yín. Ṣèyí ọmọ Ògbómọ̀ṣọ́ kò ní bàjẹ́. Fascobless kò ní bàjẹ́. Ojúlówó ọmọ Yorùbá kò ní bàjẹ́. Kàbísọ̀ra mídíà kò ní bàjẹ́ fún yín. Èmi Òkodoro ọ̀rọ̀ ní mídíà kò ní bàjẹ́ fún èmi náà. Lágbára Ọlọ́run ọba ẹ̀yin ọmọ Ògbómọ̀ṣọ́, bí Ọlọ́run ṣe ń fi ojú àwọn ẹlẹ́lẹ́yà tó ń da àlàáfíà ìlú Ògbómọ̀ṣọ́ bọ́dọ̀ ṣe ń fi wọ́n wọ̀n, Ọlọ́run á túbọ̀ máa fi wọ́n ṣẹlẹ́yà. Ẹ má bá a pín fọ́nrán yìí, ẹ jẹ́ kó lọ káàkiri. Òkodoro ọ̀rọ̀ ní mídíà, ire o.